Afusa má ṣòjòrò fún wa o. Dákun Táyọ̀ pátá ni. Baby má ṣòjòrò fún mi. General market everybody. Èwo wà general market ní bẹ̀rẹ̀ ọjọ́. Balikiz wo ni general market ẹ pọ̀. Gbà wo láti bẹ̀rẹ̀ ayò náà. Ẹ ta sáré lọ sí general market. Ẹ sọ̀rọ̀ bá dà nǹkan pọ̀. Ọlọ́run, ìṣe ò tí mú nà. Kí ni gan? Kò sí continue o. Gbà tó wà kọ́ ní continuation. Kí ló rán ọmọ lọ sọ́jà fún? Imagine. Ìwọ ló mọ̀. Gbà tí mo dẹ̀ wá ní dání kọ́. Kí kó gba yọ̀dá ní kò lè win. Ṣáàmù. Play Rachel. Afọ́kàlájà picture jàre. Ṣọ́ọ̀kọ́ nu. Ìgbàlájà wa Táyọ̀ ń bí. Tí wọ́n tàbájà lẹ́jọ́ ń Táyọ̀ ni. Irú òsì wo wá nù? Afusa ìwò dẹ̀ ń lò lè gbára lẹ̀ náà. Kí ni? Abeg ló bẹ́ẹ̀ jàre o mọ̀ pé slang ní ìjà yìí. Ọ̀gbẹ́ni picture kó mẹ́nu ibẹ̀ jàre ló bẹ́ẹ̀. Ọ̀fẹ́ ọ̀rọ̀ mi lọ lẹ́nu irú nọ́sẹ̀nsì wo nù. Ṣé wà tàbájà lẹ́jọ́ ń Táyọ̀ ni? Abúgbàlájà gbára lẹ̀ jàre kó play. Ṣé bó ni? Akúsìmẹ́ntì òun yìí. Wọ́n á fẹ́ kí nǹkan personal jù. What happened? Are we safe? I think we are safe. So good. Good afternoon. So good. I got you. Rachel. Yes, I'm Rachel. Okay, you got this package from our office. Okay. Hey, thank you. Like you're dancing. A sugar and spice. Oh, what are you doing? Balikiz ò lè believe mo ti fẹ́ cancel order yẹn o. Díẹ̀ ló kù báyìí. But I love it. Do you like it? Afusa be like, jọ, má pè mí sí. Mo ní interest. Afusa ya check ẹ. Kọ́lọ̀ sá sànú. Aṣọ mọ̀ fine o. Kí ni fine tí? Kí lẹ mọ̀ pé náà? Bomb salt. Sauce wá rẹ̀ yìí. Ó dáa. Ṣùgbọ́n mo kàn wá wò pé ọmọ rẹ̀ kan ò lè ti léèrè kan jáde wá. Jésù! Kó ló fẹ́ wọrùn kan báyìí. Ṣé kìí sóhun là ń wò yìí ni? Gbogbo ẹ̀kọ́ là ń wò yìí, gbogbo ìtọ́ kọ́ là ń wò yìí nítorí Ọlọ́run. Ìṣákì! Wọ́n ti wá ṣe pọ́kẹ́tì sí mẹ́tẹ̀ẹ̀ta. Ó lè wọrú aṣọ yìí lọ. Wọ́n sì wá fọwọ́ ara rẹ̀ sáàsì, ọwọ́ atẹ ọ̀dà. Wọ́n sì wá gbósì wálé fún ọ. Ṣíṣe àdìsọ́tà ẹnu ẹ̀ tán. Ọ̀rí bí ti ṣe bì. Àfi bí àwọn ará bítà gbọ́dọ̀ dárúkọ. Ṣé o lè bá mi gbáṣọ mi? Kò sọ́mọ eré kan tó dúró gbẹ́kànlé tí ó wò é jáde. Bá mi gbé kinní jàre èèyàn lè fi nǹkan lọ ẹni àfi kó fẹ́ lu ẹ kó fi bà nǹkan jẹ́. Ọ̀kẹ́ mi tí mo order nǹkan mi mọ̀ pé mo like nǹkan mi tẹ́lẹ̀. Èmi mo ti fà so tó kẹ́yìn méjèèjì kẹ́ máa insult me. Ewo ẹjọ́, are we still playing or not? So please mo ní interest mo. Is that you play okay lọ dànù? Rachel, kí ni? Mo ní abọ́lẹ̀bùn mi ní aláwọ̀ eléwé o. Ìṣákì! Idiot yẹn. Ìwọ gangan sí ìdánù kí ni? Alákìísà tí ń gbé olóru, ó fẹ́ ti tilẹ̀ àmọ́ lọ́la. Ẹnu ẹ lọ́wọ́ àti ìbolówó inú ẹ fáyọ̀ sí nílẹ̀.